ẹ wo wọ́n fẹ́ pa wá lógùn stéètì wọ́n ní ká jókòó sílé pé covid-19 ṣé lẹ́yìn gan eléyìí oṣù covid-25. A few moments later. Èmi Ìdòwú Adékọ̀yà ni mo sọ. Èmi ni mo ṣe fídíò nípa oúnjẹ tó pín ní Ìjẹ̀bú Òde. Ẹ má bínú sí mi. A ti jẹ ẹ̀wà náà, a fi ṣe mọ́ínmọ́ín. Ìṣeré ni ẹjọ́ sọ ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà tó ṣàkóso. Lórúkọ àwa tí a wà ń lòdì community lórúkọ àṣẹ olórí tún à ń bẹ gbogbo yín pé kẹdáríjì ọmọ tó ṣẹ̀ wáyé. Rice, ẹ̀wà, gààrí mẹ́ta yẹn ọsọ ìmùgbọ́sí ní nǹkan lórí nǹkan ètò. Wọ́n gbére mi rè ṣí iṣẹ́ ẹ̀gbá very clean rice clean ẹ̀wà.